نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba, ìkẹ́ Ọlọ́run kan ọba iṣẹ́ ńlá Muhammad ẹjọ́ ànábì Muhammad ọ̀nà pẹ́ wá pọ̀. alhamdulillahi alladhi ja'ala al-layla libasa. òru táàrí tí ń wá ní ọpẹ́ ni o. bọ́sẹ̀ ibà ń kọ̀ntínú lọ báyìí tó yẹ kí òru ó dé tí ọba dé èèyàn mọ tó ń pé Ọlọ́run adúpẹ́ fún ọ o tó ṣe òru ní tí máa jẹ́sìnmi fún ara fún wa ibi tá a máa wọ̀ sí. waja'ala an-nahara ma'asha. adúpẹ́ fọ́lọ́run tó ṣe ọ̀sán níbi tá a ti máa wá jíjẹ múmu. wa khalaqakum li'ibadati. ọwọ́ lóun wá dá wa nítorí ká wá sìn wọn ni. walitabtagu min fadlihi. ẹ máa sìn ẹ̀sùn máa wá ń tẹ́ jẹ tẹ́ mu. innahu kana bikum rahima. ọba yìí máa ń ṣàánú èmi àti yín. ìmọ̀ ń kẹ́ èmi àti yín. wa la'allakum tashkurun. ǹjẹ́ àwa ń dúpẹ́. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ pé ju'ila rizqi tahta dhilli rumhi. Ànábì ní ọ̀nà tó ń gbà rí jẹ mú tọ́lọ̀ ní ká máa wá tòun abẹ́ àkọ̀hún ni o. ìyẹn ni pé abẹ́ dàún lòun ti ń rí tóun jẹ. waju'ila dhillatu was-sagharu ala man khalafa amri. gbogbo ni tí o bá wá tẹ̀lé lánàá mi tí ó tẹ̀lé mi sẹ̀sìn Islam jẹ́ fi rán mi yìí, Ànábì lọ́lọ́run tí ló wọ́n sọ yẹn yẹ̀yẹ́. òṣìṣẹ́ ńlá Muhammad ti ń sọ̀rọ̀ yìí fún wa ń jẹ́ ó yé wa pé òun ń ṣiṣẹ́ kó òun tó jẹ o. kódà ibi tí Ànábì ti ń rí títí ń jẹ ẹnu kìnìún ni. Ànábì ní ju'ila rizqi tahta dhilli rumhi. òun là ń pè ní al-ghanaim. ntí wọn bá rí kó bọ̀ lójú ogun wọn pin tọ́lọ́ wọn pin tà Ànábì. Ànábì ò jòkólẹ̀ lásán o. ọlọ́run kó bá wa sìkí àtìkè fún iṣẹ́ ńlá Muhammad náà. al-Islam lam yasudu baba illa wa fataha abwaba. Islam etí ilẹ̀kùn kan àyàfi kó sí ẹgbẹ̀rún ilẹ̀kùn. bí Islam bá ti ilẹ̀kùn kan yóò sì sí ẹgbẹ̀rún ilẹ̀kùn. Islam ní ẹ má jẹ owó èlé, ó sì ṣílẹ̀kùn kátàkárà. wa halallahu al-bay' wa harrama riba. ìgbà tó tilẹ̀kùn rìbá ó sì ṣílẹ̀kùn ṣòwò kó rí èrè ń bẹ. kìí ṣe ilé nìkan. Islam tilẹ̀kùn ká máa gba bára kí ó sì ṣílẹ̀kùn lọ́lẹ̀ wá sẹ́sẹ́. ó ṣílẹ̀kùn wówó yá. ó ṣílẹ̀kùn nǹkan yìí ni mo nídìí aṣọ kò sì sówó kankan lọ́wọ́ mi. àmì ẹgbàǹsẹ̀ tí sọ́dọ̀ ẹ̀yà mi ẹ̀ fún mi lásọ̀ pa mẹ́fà nígbà ń bá rówó ìwà ẹgbàǹsẹ̀ tì mí. láti tilẹ̀kùn gbígba bára kí ni. lára ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam agbèsè abẹ́kẹ́ ní Abu Mas'ud al-Ansari. ó ní anna Rasulullah sallallahu alayhi wa sallam naha an thamanil kalb. Ànábì ní ẹ má máa ta ajá jẹun. wa mahril bagi. ẹ sì má máa ṣe iṣẹ́ aṣẹ́wó fi rí tẹ́ fi jẹ. bàbá tó kọ́ mọ́rí obìnrin iṣẹ́ aṣẹ́wó tó bá ṣe lọ iná ẹ̀ ní fi jẹun lé. Ànábì ní ọ̀dà kóńdí ẹ̀.
wàhùlùwánì káhìn Ànábì ní bàbá tí ń yẹ pẹ́ wò, tí ń yẹ omi wò, tí ń yẹ ọwọ́ wò, tí ń yẹ ijú wò, tí ń yẹ àtẹ́lẹwọ́ wò fún díẹ̀. àwọn onímọ̀ nígbà tí wọ́n débi àdìsí wọ́n lẹ́rìí pé Ànábì ní wàhùlùwánì káhìn súùtì táwọn bàbá ní àwọn èpè àwọn fa àwọn omi. Ànábì ní súùtì tí wọ́n máa láàánì ẹni wọ́n kó díẹ̀. wọ́n ní kí wọ́n tà Ànábì fi pè ní súùtì olùwàn láti lè hólù nǹkan tó dùn torí pé wọ́n rí nǹkan yìí bí ilà mashaqqa wala kulfa kìí ṣe wàhálà yọkàndé náà ni yóò sì wo inú ìpẹ́ wọ́n yẹ káwọn ti ń tẹ ìpẹ́ náà ni àwọn tó ní fánẹ́sì ni òun náà tó ìpẹ́ yóò tún da okùn sérí rẹ̀ náà tó báyìí sí wo tó ti wo báyìí ọ̀dà kọ́tẹ̀ tó sì yìí ni yóò ti yọkọ́ ẹ̀dà níyàn sówó ó sì dà níyàn sówó ó fi sérí ìpẹ́ tán yóò sì ara kówó nì ní rọrùn ẹ̀wò nǹkan sọ ọlọ́àdún kó tó kó nínú ìpẹ́ kò lánàá kó tó kó wàhùlùwánù nìkan wọ́n ní súùtì ibẹ̀ náà nù owó fà Ànábì ní ẹkú ń bẹ èyí ni ọ̀dà lánàá tó fi ń rówó wọn ní jálàdí làwọn àjòkó tì lábẹ́ fánù yóò tún wá máa ṣe kílẹ̀ wá wí kí tún fàtẹ́kù kó tó gba owó tó fẹ́ gbà iṣẹ́ ńlá Muhammad sallallahu ó ní ẹkú ń díẹ̀ Ànábì kọ̀ fún wa ẹ̀yìn jẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa pé lónìí ntí hausa bayani ní ẹ̀sìn fẹ́ ṣàlàyé ẹ̀ ni pé ẹni bá jẹ́ mẹkáníkì ẹni tó jẹ́ rìwáyà ẹni tó ń ṣe absọ́fà ẹni tó jẹ́ fọkànẹ́sà fanẹ́bìtà rìwáyà kí lójúṣe wọn nínú ìsìláàmù pẹ̀lú àwọn alábàárà wọn. àkọ́kọ́ ẹ rí i pé àwọn ànábì Ọlọ́run kò sẹ́yìn tí ò níṣẹ́ o aleyhi salatu wa salam gbogbo wọn níṣẹ́. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ànábì wa Nuh aleyhi salam. ànábì Nuh Ọlọ́run bá ń sọ fún nínú Alukuraani Karim pé a'udhu billahi minash shaitani rajim wasna'il fulka bi a'yunina wa wahyina. Ọlọ́run ti kọ́ bí ó ṣe kọ́ ọkọ̀ ojú omi ilé àmọ́ Ọlọ́run ti fi mọ̀ ẹ́ sì ń kó ojú ó sì kan ọkọ̀ ojú omi kalẹ̀ pẹ̀lú ìránṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. kápẹ́ńtà lànẹ́bì Nuhu iṣẹ́ tó ṣe là ń pèsè kápẹ́ńtà. ẹ jẹ́ lọ sọ́dọ̀ ànẹ́bì wa Musa alayhi salam torí ń jáde wọn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ànẹ́bì Ọlọ́run pé gbogbo téèyàn bá fẹ́ yà ó lè yà dọ́dọ̀ àwọn ànẹ́bì Ọlọ́run kọ́ yà jù wọn lọ. gbogbo téèyàn bá fẹ́ yà pé mo fẹ́ di ẹni Ọlọ́run wòlíì Ọlọ́run ó lè yá dọ́dọ̀ wọn ó lè tó wọn ní sọ nídé pọ́ àyà jù wọn lọ. làáfi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ tí wọn gbogbo wọn máa wà lábẹ́ fáànù máa fẹ́tẹ́gùn máa gbowó lérí ìjòkólẹ̀. ànábì Musa alayhi salam ó lọ lè làágùn láti rówó tí èyí jẹun owó tí ì fẹ́yàwó ni. ẹ jẹ́ ká gbé wọn nínú ìfẹ́ Al-Qur'ani Karim. ọlọ́wọ́ bá ní qalat ihdahuma ya abat ista'jiru inna khayra man ista'jarta al-qawiyyul amin. ìtàn tó gùn ni anabi Musa sápò nílùú Fìràwọ́nà ó padà délùú Madian ìlú anabi Shuaib níbi odò tó ti rá àwọn ọmọge rẹ̀ méjèèjì tó bá wọn pọ́n mí ibẹ̀ ni wọ́n ti délé ni wọ́n ti ròyìn Musa fún bàbá wọn sì ní ẹlòlẹ́ ké sí wa nígbà wọn sì dé ọ̀kan náà àwọn obìnrin ní pé qalat ihdahuma ọ̀kan nínú àwọn obìnrin méjèèjì ní pé ya abat ìrẹ bàbá mi istajiru jẹ́ ẹgbẹ́ ẹni kọ́ máa ṣiṣẹ́ sìn wá kọ́ máa bá wa da àwọn ẹran yìí lọ sódò inna khayra man istajarta al-qawiyyul amin torí pé ẹni yìí lágbára kìí sọ̀lẹ̀ amínú sí ni ó ṣe fọkàn tán. anabi Musa nù ó di méjì nù. ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ anabi wa Dawud alayhi salam. anabi Dawud wẹ́dà ni a sì tún máa ṣe irin kalẹ̀ fáwọn tí ó tún lórí. Ọlọ́run ni wa allamunahu sunnata labus akọ́ ànábì Dawud bí ó sì máa fi irin sí ẹ̀wù ogun litukhsinakum min ba'sikum bẹ́ẹ̀ bá lọ sójú ogun kí nǹkan má fi bá yín fahal antum shakirun sẹ́yìn dúpẹ́ fọ́lọ́run. animal sabiqat
ani kọ́ máa ṣe àwọn ẹ̀wúrin lérí sísì kódà kó tún máa ṣe kòkórin subhanallah anabi Dawud òun ṣe kòkórin anabi Dawud alayhi salam a tún máa ṣe èso táwọn èmi ò fi kankan ní agé kalẹ̀ nírin fún wọn wa amalu saliha ó ọlọ́dà ọba àdúgbò fún ìṣẹ́ ńlá Muhammad anabi Dawud ẹgbẹ́ mọ sọ pé a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ń pẹ́ àgbésí ayé àwọn anabi ó lè dọ́dọ̀ wọn lè kó jù wọn lọ anabi Dawud wọ́n bá wá di lóru yóò tún wá yẹn nẹ́fílà àmọ́júmọ́ ni àbí ẹ̀kọ́ ni dókítà wọ́n ròyìn pé lóru yóò máa tún yẹn kí ni nẹ́fílà ni tọ́ba wá di lọ́sàn-án yóò wá máa gbàwẹ̀ yóò sọ̀rọ̀ lẹ́gẹ̀rin yóò gbàwẹ̀ ẹjọ́ kan yóò sì mí ẹjọ́ kan yóò gbà ẹjọ́ kan ìwà gbà bẹ́ẹ̀ yí pọ̀ ọdún bá anabi Dawud ṣe é ṣe nù yóò sùn lọ sọ́rọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́ kélé yìí kó má fi rújú fún wa anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹgbọ́ o ma akala ahadun ta'aman qattu bẹ́ẹ̀ yẹn bá lóun jẹun nǹkan tó wá ní alhamdulillah báwa bá ti jí láàárọ̀ bá ti sọkùn láì kankalẹ̀ oúnjẹ ti dé anabi ni ẹ sọ pé ọ̀n jẹun àlọ́ jẹun àmúnjẹ tí ọ̀dà lọ ń jẹ anabi ni torí pé kí ni oúnjẹ tó dáa jù ni pé àyíyákùlà mi ni amẹ́lì yẹ́ di kó o ṣiṣẹ́ tó rò jẹjẹ lóúnjẹ tó dáa jù kéèyàn ó ní sí ọwọ́ pàtó tí ó sì tí ó fi róúnjẹ ń bẹ́ẹ̀ ọmọ gbàbára ọmọ ní tí wọ́n wà bòmí wà inna nabiyya Allahi Dawud kana yakulu min amẹ́lì yẹ́ di torí pé anabi Dawud à ń ṣe sí ọwọ́ ẹ̀ jẹun ni anabi ọlọ́ni yóò yẹn nẹ́fìlà lóru yóò gbàgbé njọ́ kan yóò sì mí njọ́ kan ipò ọdún yóò sì jí láàárọ̀ ètò ṣiṣẹ́ anabi Zakariya alayhi salam gẹ́gẹ́ bí hadith tí Imam Muslim gbà wá fún wa sàbítà pé lábúrẹ́ra gbà wá fún wa pé qala Rasulullah sallallahu alayhi wa sallam kana Zakariya alayhi salam najjara anabi Zakariya kápẹ́ntà ni kódà nínú mustadrak Imam Hakim sàbítà mọ́ni Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n ti jẹ́ ká mọ iṣẹ́ tó pọ̀lọpọ̀ àwọn sàbí àwọn ànábì Ọlọ́run yìí gan ṣe wọ́n ní ká ní Adam arasa ànábì Adam àmọ́ orúkọ àgbẹ̀ ẹ̀ bá lẹ́yìn kí àwọn tí máa gbàgbà rónú wọ́n wá rí níṣẹ́ pé iṣẹ́ yẹyẹ ẹniṣẹ́ kọ́sọ́wọ́ pé iṣẹ́ bàbá àwọn lòún ṣe wà Nuhu hànà dára ànábì Nuhu kápẹ́ntà ni wa Idris khayat anabi Idrisu tẹ́lọ̀ ní sẹ́ńtì ẹ̀ tí bí ń jẹun wa Ibrahim wa Lut zariain anabi Ibrahim anabi Lutu àwọn dáko ni wa Salihu tajira anabi Salihu sẹ́yìn pa àwọn ìjọ tiẹ̀ ọ̀rọ̀ òwò yìí nà tẹ̀ lọ́jọ́ òun náà ń sọ̀rọ̀ pẹ̀lú wọn ni wa Dawuda zawada anabi Dawuda òun jòkó lẹ́yìn sẹ́ wúni fún wọn ní kẹ́ bá a ti sọ síwájú wa Musa wa Shuaib wa Muhammad salawatullahi alayhi ru'at anabi Muhammad anabi Shuaib anabi Musa àwọn dara ní fún owó tí wọ́n ti jẹun wọ́n dara jẹ ní kọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹgbọ́ o kò sá anabi kan tọ́lọ́ gbé dìde àfi kọ́ dara jẹ àwọn sábẹ́ ní sílẹ̀ anabi náà dara jẹ ní ó ní òun dara jẹ bẹ́ẹ̀ fáwọn ará Mẹ́kà tó ń gba ìlú kankan tó ń gbó lọ́wọ́ anabi lóhùn dara jẹ ará Mẹ́kà kún tó gbé òun dìde níṣẹ́ tó ń ṣe kódà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọba ti tún yé wa ṣe bí ìyàwó anabi Muhammad Khadija radiyallahu anha ṣe bí àwọn gbowó kalẹ̀ tó jẹ́ pé àwọn àfáà máa pè ní mùdọ́rábà òun gbowó kalẹ̀ anabi ń ṣiṣẹ́ kótó di pé wọ́n gbé dìde gbogbo eléyìí ẹ̀yin jọ anabi Muhammad oúnjẹ ó yé wa pé kéèyàn ó ní sí ọwọ́ kò sí tìjú ń bẹ́ẹ̀ kéèyàn ó ní sí ọwọ́ ọ̀sábùkù ń bẹ́ẹ̀ ọ̀sábùkù ń bẹ́ẹ̀ o àwọn ànábì Ọlọ́run ńlá kàálẹ̀ rẹpẹtẹ fún wa yìí bí wọ́n ṣe ń ṣe òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní lẹ́ànyà tàtìbà ahadukum kẹ́nìkan ní
kó sì jáde láàárọ̀ kó sì wá okùn kó sì ṣẹ́gijọ́ àlàzáhárì kó sì wù sí ẹ̀yìn rẹ̀ khairu min an yas'ala ad ó lóore fún ojú kọ́lọ̀ lè báyìí pé dákun bò mí lọ fayu'tiyahu aw yamna'u kọ́ wá dọ́dún tó gbóní ẹgbà kò sóore ń bẹ̀ fún tọ̀ aw yamna'u àbí kó ní kò sí nǹkan lẹ ọlọ́run ẹlẹ́dàá yín rí mi alábàdìsá alábàmùsá ànábì ní kò sóore ń bẹ̀ bí wọ́n fún kò sóore bí wọ́n ní òsí kò sóore fún. àwọn sábẹ́ ànábì Muhammad ara tí máa fàárẹ̀ táwọn èéfín máa ka àwọn ṣéwù tá a máa kà nílẹ̀ Áfíríkà yìí táyì fi mọ̀ wọ́n táyì fi ṣe pé ṣéwù kínní wòlíì ọlọ́run kínní wòlíì kínní àwọn sábẹ́ ní nàbà wà lákọ̀ọ́kọ́ torí pé àwọn rèé wọn ò jẹ̀sìn wọn ò wó ẹ̀sìn wọn ṣiṣẹ́ sẹ̀sìn ni àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyá wa Aisha ní rìpọ́tù fún wa ní sọrú èèyàn táwọn sábẹ́ ànábì jẹ́ oníkàánà asahabu rasulillahi sallallahu alayhi wa sallam ummala anfusi wọn làwọn sábẹ́ ànábì wọn máa ń ṣiṣẹ́ ni kó tó rò jẹjẹ fakana yakunu lahum arwahum fakila lahum lawigtasaltum débi pé wọn ó ṣiṣẹ́ jọ jímọ̀ pẹ̀lú yẹn máa wá dé jímọ̀ oògùn tó ń kálukú ti là níbi iṣẹ́ rẹ̀ oògùn eléyìí wọ́n sì tó máa rùn síra wọn nù mọ́sálásí ànábì àwọn ẹ máa bẹ bá parí sẹ́tẹ̀ tó máa bọ̀ ájí mà ẹ̀wẹ̀ ẹ sinra ẹ̀wẹ̀ ẹ̀wọ̀ nǹkan ẹ sinra ẹ̀wẹ̀ torí òórùn yìí ìyá wa Aisha ní rìpọ́tù wíyẹ táwọn sábẹ́ ànábì Muhammadu jẹ́ nípa ìyá wa Aisha radiyallahu anha hadisi ń bẹ nínú Sahih Bukhari torí tá a bá ń sọ̀rọ̀ àwọn sábẹ́ ẹni àkọ́kọ́ tó àkọ́kọ́ mú jẹ̀mọ́ tani jẹ̀mọ́ Abubakar Siddiq ẹni àdúrà lọ́dọ̀ tiwa tí èsẹ̀ ní ìpè ìyá wa tó jẹ́ Aisha ọmọ rẹ̀ ni wọ́n ń sọ fún wa pé lamma tukhlifa Abubakar Siddiq ìgbà tí wọ́n yan Abubakar tí ń jẹ́ bàbá rẹ̀ tí wọ́n yan ní àlífà lẹ́yìn ànábì Muhammad kọ́ọ̀là ó lọ sọ fáwọn ẹ̀ pé laqad alima qawmi anna hirfati lam takun tajizu amawunati ahli àwọn aráàlú tó yàn mí o ẹ mọ̀ pé mo níṣẹ́ tó gbé aráàlú mi o mo ti ń ṣiṣẹ́ káànábì o tó kú tí ì sì ń rí aráàlú mi bọ́ o wa shugiltu bi amri muslimin iṣẹ́ yín ni òde ráyọ̀nà sẹ́mẹ́ báyìí o fasayakuku alu Abubakar min hadha al-mal ń jẹ̀bi owó yìí o ẹ ṣètò owó fún mi tára lẹ́mi ọjà yín lẹ́jẹ́ níbi iṣẹ́ lọ́mọ́ o wà á tàrí fún ní mùsùlùmí náà fi ìṣiṣẹ́ fún yín náà nù o ẹ wò nǹkan ọ sọ kí ní alẹ́ àwọn ni wọ́n ní má lọ bí iṣẹ́ mọ́ iṣẹ́ làárọ̀ yìí Abubakar nù èyí ò lè bá dé pé jù lọ kálọ̀ lè kọ́lẹ̀ radiyallahu anhu wa radu ọlọ́run yọ́nú sí wọn wọ́n bùwà yọ́nú ọlọ́run sì yọ́nú sí wọn ọlọ́run kọ́ yọ́nú sẹ́mi àtẹ̀yìn kọ́lọ́run jẹ́ ká sórí ire kárí ọ̀nà tá a fi lórí ire láyé àtàlìkè àmọ́ kọ́lọ́run jẹ́ àṣìṣe ìyọ́nú ààrẹ lónìí ni wọ́n fi ní ọ̀dà bàbá jẹ́ bẹ́ẹ̀ azabayanu nìna azabayanu náà ṣe gbogbo gbàlá máa pàtẹ́ ẹ̀já kí lóye fìjà sí ẹ̀rọ kí lóye fẹ́ fìjà sí kúlẹ̀ á sì ń sẹ̀dílé adiwe lala alabasira ọ̀nà tí wà rí àsìkò yẹn sí kì í ṣe ju owó sí gbogbo ojúmọ́ lásán ẹni sì máa ń fèsì ọ̀rọ̀ fún yàn àwọn èèyàn bá sọ̀rọ̀ yóò gbé sí rẹ̀ ọ̀rọ̀ ọba rúná lérí bí bá sì ń dà lúrú àṣàlàyé fún kì í ṣe ojoojúmọ́ gbogbo eléyìí gẹ́gẹ́ bí àwọn chairman wa ṣe yí wa àti sọ̀tọ̀ alápàtà asọ̀tọ̀ oníkíni tàwọn onímọ́tò lónìí àwọn tí ń ní ṣe pẹ̀lú bọ́kọ̀ sẹ́rìn lójú ọ̀nà ọ̀dà kẹsẹ̀ dírẹ́fà àwọn ní ìjókòó tòní wà fún àwọn àgbẹ̀ àwọn nǹkan yìí yẹ̀wò lórí ọ̀rọ̀ tiwọn ìyẹn ni pé ní bá wà nù ẹ̀yà tó bá fẹ́ kọ̀ kẹ́lẹ́ kó mú báyìí àtìwé
àkọ́kọ́ tàrífù al-hirfa kí là ń pè ní iṣẹ́ ọwọ́ wa ayyul makasib awla wa afdal iṣẹ́ wo ló sì dájú ní gbogbo iṣẹ́ ọwọ́ wa ma hiya fawaidu al-hirfa bẹ́ẹ̀ yẹn bá sì ń ṣiṣẹ́ ọwọ́ kí láǹfààní tí ó rí mẹ́. wa limadha iktabna hadha as-sif min bayni ashab al-hirfa síbò ń ṣe ọwọ́ pọ̀ kí ló dé ta mẹ́yìn yìí lónìí tá a fi ṣàkọ́kọ́ ṣe bíríkìlà ń bẹ ṣebí kábẹ́rẹ́tà ń bẹ kí ló dé ta mẹ́yìn tá a ṣàyẹn lẹ́yìn náà mas'uliyyati ashab al-hirfa kí lójú ṣe yín lẹ́yìn náà nasa'ihu li ashab al-hirfa àwọn ọ̀rọ̀ tájọ wa jíròrò àwọn ìmọ̀ràn tájọ wa ní fúnra wa ọlọ́kùnrin sọ aláǹfààní ẹ̀yin jẹ́ ànábì Muhammad tábà sọ pé sí ọwọ́ yutlaqu al-yawm ala al-amali alladhi yu'addi al-insan òun ni sẹ́tì yẹn bá ń ṣe lè yuhaqqiqu bihi dakhla láti rí nǹkan jẹ ń bẹ láti rí nǹkan mú níbẹ̀ ti jẹ́ sí ọwọ́ náà iṣẹ́ ìtẹ́mi ń ṣeré tí fi rówó gbà mẹ́ ọ̀nà tí yẹn ń gbà máa wá rí tí yẹn jẹ tí yẹn máa gbà rí tí ó mú ọ̀pọ̀ iṣẹ́ ọwọ́ ààrẹ ni àsìnáà kéèyàn ní kọ́mpìnì kan tí wọ́n ti ń ṣe nǹkan kan jáde àrọ̀ nàìjẹ́ ni àwọn kan ni wọ́n ń ṣe léyìí jáde àwọn kan ni wọ́n ń ṣe kéré jáde àrọ̀ nàìjẹ́ kan ni kìnìún tàbí ń sọ̀rọ̀ yìí àwọn kọ́mpìnì kan àwọn kan ni wọ́n ń ṣe jáde ẹkọ́nọ́mì tí wọ́n ibi tó wà nù wọ́n rówó láti bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan èèyàn tún lè rọ́nà owó bìlẹ̀ wà ní ìfà ọmọ àṣìṣe oṣù ọmọ ẹgbẹ́ fáìlì ọmọ ìṣiṣẹ́ lọ́fíìsì èyí tí gbogbo ayé ń wá kí èyí tí gbogbo ayé ṣe kí ni tí ń wá kí tí ọmọ gba sálárì tí ò ní tó ná ẹ̀yin jọ ànábì Muhammad àníṣẹ́ wo ló lóore jù ní iṣẹ́ ọwọ́ ṣẹṣẹ à ń gbé fáìlì yìí ni ṣẹṣẹ oṣù yìí ni iṣẹ́ oṣù tó ṣe sọ́n kálukú ẹni tí ò lè sànú ọmọ làkejì mọ́ kò sáànú mọ́ bí ẹni bá ti ń gba sálárì kò sí sàrà mọ́ nígbà tó délé tó kó 3,000 kalẹ̀ tí ó ronú sídìí rẹ̀ níbo ló ti ṣe sàrà mọ́. ìrọ́jú sẹ́rọ̀jú wà mọ́ nísìn. wà á yùlùmọ̀ káàsì bọ̀ afdal wà áwùlà àníṣẹ́ wo ló dáa jù. ikhtalafa al-ulama àwọn àfa yìí apalẹ́rí ọ̀rọ̀ yìí pé iṣẹ́ wo ni ṣé èèyàn lọ sọ́dọ̀ àfa pé ẹ bá ń yẹ̀ wò ẹ ṣe mẹkáníìkì ní kọ́mọ yìí kọ́kọ́ ni àbí rìwáyà ni àbí fanẹ́mìta ni àbí fọ́gá ni ṣé bẹ́ẹ̀ lè yóò ṣe ni àbí bò torí afẹ́ mọ̀ ìtọ́ da náà ni àwọn onímọ̀ ni wọn ò fẹnu kò pé iṣẹ́ wọ́kàtọ́ dà rẹ̀ ń bẹnu wọn tó ní bíyẹn bá já àgbẹ̀ lọ́dọ̀ ayò wọn mẹ́rin wa wọn ní bẹ́ẹ̀ wà nẹ́bí bàbá wa ibi iṣẹ́ tó ń gbájúmọ́ nù gbogbo àwọn àgbẹ̀ nísìnyí wọ́n ti kókò lóko wọ́n ti ń sọ ọlọ́kadà ńlò nísìnyí ó jẹ wá wọn ẹnìkan ó kálukú ti ń kókò lóko. àwọn ìkànnì tó dáa jù níṣẹ́ ni pé mọ̀ tà mọ̀ rà oṣù ṣọ́ọ̀bù tó kọ́ àǹsẹ̀ síbẹ̀ ọmọ ẹ̀ta kó wọ́n máa fọ́ lówó àwọn kan ní sí ọwọ́ títà rírà lọ́dà àwọn náà wẹ́rì wá. àwọn kan ní tó dáa ni pé alkiyam bi sanaat pé ntẹ́mi ti ń ṣe kọ́mpìnì tiwa ntàwọn pòlùsì jáde rè àwọn là ń pòlùsì ànsẹ̀ ti jáde kọ́mpìnì wa ntàwọn pòlùsì jáde àwọn là ń pòlùsì báyọ̀ jáde. àwọn kan ní tó dáa kọ́mpìnì wa ọ̀rọ̀ alẹ́rọ̀ báàgì yẹn àwọn là ń ṣe jáde. bẹ́ẹ̀ làwọn kan ní tó dáa jù ní iṣẹ́ ọwọ́ mẹkáníìkì ni ìwáyà ni panẹ́bìtà ni fọkànẹ́sà ni télọ̀ ni fọ́níṣọ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n kálukú sọ ṣùgbọ́n tí gbogbo àwọn onímọ̀ yẹn wọ́n parí ọ̀rọ̀ síbì kan wọ́n ní tó lè yanjú ọ̀rọ̀ yìí ni pé al-anfa
kí ni ó wúlò fún mi tí mo pé bá rẹ̀ náà èrò owó jẹun bùkátà ni ó bí yá ó lè yàtọ̀ sí tí ó wúlò fún wọn o. wọ́n ní eléyìí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ yẹn látara anabi Muhammad sallallahu alaihi wa sallam láti bí ọ̀rọ̀ tá anabi sọ. anabi ní ihris ala ma yanfa'uka èyí tó bá mọ̀ pé yóò pè ọ́ ni ó dìde sí. ìdí tí ìmọ̀lọ́lẹ̀ yẹ wò pé ọmọ yìí ò irúṣẹ́ wo ní ọkọ̀ ibi tí wúwà nù. ẹ lè rí tí ó wúlò fún láti ibi ìpẹ́ ẹ sì lè rí tí ó wúlò fún láti ibi àtẹ́lẹwọ́ ẹ sì lè rí láti ibi omi àti ibi àwo funfun. ibi tí anábì ti ní ẹrí ni pé ẹ sàlù aláya náfìlà méjì ẹ sì képe ọlọ́run ọmọ yìí ọlọ́run ọmọ ìyá fẹ́ kọ́kọ́ sí ọwọ́ ni èyí tí ó bá lóore ń bẹ tí wá sí rákà méjì náà lẹ́yìn ẹni kó wù náà yàn istikhara ẹ sì wo kí ni ó wúlò ń bẹ iṣẹ́ táwọn èèyàn ti kọ́ mọ́ táwọn èèyàn ti ń kó ń di rẹ̀ àwọn sẹ́kàn ń bẹ àrídàkọ sẹ́yìn àyìn kámẹ́dàkọ rẹ̀ àwọn èèyàn ti ń kókò ń bẹ wọ́n fi ń lọ bí ọ̀kadà iṣẹ́ àwọn olóṣèlú kọ́ máa kọ́ ní sẹ́ńtórì yìí aláìláṣìn àwọn èèyàn wọn ò rí nàdébẹ̀ o tí wọ́n bá lọ rè wò fún un ló pẹ̀ pé sẹ́wọ̀n ni aláìyá rẹ̀ kọ́ dẹ́wò tọ́gbà wà á di lọ́la ọmọ wa ṣépè ìránṣẹ́ sáfà tó wò nígbà tí ọba rí nǹkan jẹ bẹ́ẹ̀ èyí tẹ́yìn orí ibi tẹ́yìn ti rí nǹkan jẹ la ní kó wò ní kọ́sẹ́ tí ọkọ̀ Ànábì ní irisẹ́ alámẹ́yà ń fáwùkà wòyí tí ó bá ṣe ọ́ láǹfààní níbi iṣẹ́ tó fẹ́ kọ́ ni ibi táwọn onímọ̀ tí wọ́n parí ọ̀rọ̀ sínú yóò ṣe ọ́ láǹfààní orí pé mo gbùdù níbi nǹkan yìí gbéyàn bá máa yí owó ọlọ́lẹ̀ sí ṣọ́ọ̀bù ọmọ àtajà ọmọ arajà yóò jẹ gbèsè wọ́n fọlọ́pàá mu kò mọ owó sí àríbá kan náà o ètò ọlọ́ọ̀ni irú rẹ má ta ẹ má máa bí wọ́n bá sá fún ọ lówó sẹ́dẹ̀ bá ṣe ọ̀hún sábà gba 2000 mo ní mo ṣiṣẹ́ fún ọmọ èyí àmì èyí ọmọ pé ẹ̀dá pẹ̀ kàwé yìí kíákíá ẹ máa lọ́wọ́ ti pé ìwé ẹ̀ ń bẹ ẹ̀yìn jẹ́ anabi Muhammad ibi tá a lò kàn yìí o ó ti débẹ̀ báyìí bẹ́ẹ̀ yẹn fẹ́ kó múra ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ yẹn ọ̀fẹ́ ọmọ múra sí iṣẹ́ oṣù ti dé wàhálà láàrin náà báyìí tí ẹ bá ṣe pé kásìkì ọmọ wọ̀ èmi gáfẹ́ lè sí ṣọ́ọ̀bù kẹsíbi kẹtẹ́yà mọ̀ pé ṣọ́ọ̀bù àbúfá ẹ̀sùn rẹ̀ ibi tí Nàìjíríà dé nísìn ẹ mọ̀ wọ àwọn búrọ́dà àwọn alùsùnà àwọn búrọ́dà sùnà ọlọ́kùnrin bá sọ́lẹ̀ sàn àwọn tí wọ́n kọ́ pin ilẹ̀ ìgbìyànjú yẹn àwọn èèyàn náà wọ́n wá ń lé wọn láré nísìn àwọn èèyàn wá sí ṣọ́ọ̀bù oríṣi láti tajà làbíà láti ta làbídùn láti ta rẹ̀ ìjọ wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn fi ẹsẹ̀ ẹ̀yẹ́ lu yìí ni bọ́ọ̀ tí ẹ̀ wọ́n ṣọ́ọ̀bù méjì okùn tó ti rí nísìn àti lù kàmẹ́ torí pé kí ni iṣẹ́ ọwọ́ ètò ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ àmọ́ẹ̀nù minal fakir afẹ̀míyàn balẹ̀ nípa ìtìjọ́sí súnà ọlọ́ọ̀ni iṣẹ́ ọwọ́ fẹ̀mí balẹ̀ lórí tí ń jẹ́ òsì lápèjúwe tí èèyàn bá ní ṣọ́ọ̀bù tí ń tajà ṣọ́ọ̀bù téèyàn sì ti ń tajà yìí gbogbo àwọn tó bá yẹ pé wọn ò ṣiṣẹ́ ìjọba wọn ò ṣiṣẹ́ oṣù tí wọ́n bá ń gbọ́rọ̀ tá à ń sọ yìí wọ́n ní bẹ́ẹ̀ lórí àfa gbogbo ẹni tí wọ́n ń ṣe bísíǹsì kò ní ráwọ̀ owó súnà ọlọ́ni owó ojúmọ́ ni aláàlí ni ìsì rọrùn ẹ̀kọ́ kan tẹ́ mi rí kọ́ńbẹ̀nù àmọ́ẹ̀nù minal fakiri afẹ́míyàn balẹ̀ ń pé òsì ọlọ́run yọkú lọ́rọ̀ yẹn ọlọ́run sì yọkú bẹ́ẹ̀ bá sí ṣọ́ọ̀bù tí ń tajà tí ń rà tí wọ́n ń pè òun lukudéètì kìnìún kan kọ́ fura sí rẹ̀ ni torí pé yamhaqullahu riba wa yurbi sadaqat ọ̀kanu bẹ́ẹ̀ bá ń gba owó èlé tí ń wọ́nà owó pé náírà kan owó èlé wáyé 1000 lọ́dọ̀ mi ó fi dá 1200 padà nítorí òun ń sẹ́nu ọlọ́run ló wọ́n kalu bàbá owó ni àmúwá yẹ pé owó sàká ni wọ́n fún un wọ́n wá kó owó sàká yìí wọ́n wá lọ́dẹ fi ra ómò ó fi ra kúlíkúlí wọ́n wá gbé síbì kan ní wọ́n ń tà ọlọ́run ní òun fi àlùbáríkà sí
òun fi àlùbáríkà sí sọ́wọ́n ẹ̀mí ṣe bísínẹ́sì ni òun fa àlùbáríkà sí nítorí náà jàmá àmánù mínàlì gínà ẹlẹ́ẹ̀kejì tó lè gbogbo ẹni tí bá ń ṣe iṣẹ́ ọwọ́ omi bísínẹ́sì ni oníṣẹ́ ọwọ́ ni ọkàn máa balẹ̀ pé àwọn ó di ọlọ́rọ̀ àwọn ó di olówó lọ́la ọlọ́run àti máa ṣe bẹ́ẹ̀ ẹ wò lúta wà lónìí kó ká kó gbòòlù tó wà tí wọ́n bá ń pè àwọn nǹkan olówó ni wọ́n ṣé ẹni tí ń gba sálárì nìyẹn mọ́ ẹ dáhùn gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ ọwọ́ àánú ọlọ́run ẹ̀mí rẹ̀ á balẹ̀ pé òun ó di olówó lọ́la òun lè di olówó lọ́la ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ kọjá ni kò sì níyé láti máa ṣe ọlọ́run kò ṣe àmọ̀nà wa o lónìí gẹ́gẹ́ bá a ti sọ pé àwọn mẹkáníìkì la pè a sì pè rìwáyà a pè àwọn panẹ́bìtà bẹ́ẹ̀ náà la pè àwọn fọgànáísà bẹ́ẹ̀ náà la pè àwọn ní absorber kọ́dà pé a ní àwọn oní alignment kí ló dé tó yẹ pé àwọn eléyìí la pè kí nìdí ìdí tá a fi pe àwọn eléyìí tí àwọn azabayanu lè ná sì fi jòkó ni pé ibi ọ̀rọ̀ ń lọ yẹ mẹ̀jẹ̀ pé ó gba àwọn eléyìí náà jọfa nítorí pé kí ni àwọn chairman wa fọdílàtú Dr. Abdulgani Akóredé Àgbárí Ìdòmà wọn lẹni tí mọ́tò ọba gbé dé yà yìí yóò sì ṣe kí ni yóò sì gbé mọ́tò dé ayé ti di lónìí pé àti débì kan lónìí kò sẹ́ni ó lè rìn àyín sọ́jà mọ́ kò sóńtọ̀ tó lè rìn àyín sọ́jà mọ́ ọlọ́run bá ti sọ fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé ìgbà kan ń bọ̀ o tó wọ́n di gbogbo àdánwò yìí kù fún yín ọlọ́run bá fi jẹ àwọn bàbá tó jẹ́ mùsùlùmí tí wọ́n ti lọ wọ́n rìn láti yàyín lọ gánmọ́ àfọwọ́ Abdullahi Al-Gamawi àwọn èèyàn rìn láti yàyín lọ gánmọ́ níjọ́ wọn àná wọn ò ní dé lójú kìí sọ ní mọ́ ó di travel ó yẹ déyàn ọ̀sẹ̀ kan wọ́n tó dé ọlọ́run bá sọ fún wa ní Alukuraani Karim wa tahmilu athqalakum ila baladin lam takunu balighi illa bi shiqqil anfus àwọn ọlọ́run bá àṣìrànkúmí fún yín àṣìkẹ́tẹ́kẹ́tẹ́ fún yín àṣìbáka fún yín wal khayla wal bigala wal hamira litarkabuha àṣìrànkúmí fún yín àṣì ẹṣin fún yín àṣìkẹ́tẹ́kẹ́tẹ́ fún yín kẹ́ẹ̀ni mọ́ gùn wọ́n ní wazina kẹfì máa sọ̀sọ́ wa yakhluqu ma la ta'lamun a sì dá nǹkan míì tẹ́ ẹ̀ tí mọ̀ fún yín o ńgbọ̀ wáyà awárí kí ni jama àrí mọ́tò ńgbọ̀ ya kí la tún rí àrí kẹ̀kẹ́ àrí masini àrí pléènì àrí kí ni tréènì wa yakhluqu ma la ta'lamun ntẹ́ ẹ̀ tí mọ̀ ní sẹ́ àdá fún yín kò sí ntọ́nà wọn bá torí ẹ̀ sí gbogbo ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jọ̀ ànábì Muhammad ntọ́nà fi sẹ́ni pé wa tahmilu athqalakum ila baladin kó lè bá yín gbé ẹrù yín láti ìlú kan lọ sí ìlú kan lámùtẹ̀kùnú baligi tẹ́ ẹ̀ lè rí bẹ̀ dé illa bi shiqqil anfus àfikẹ́mi yọ fẹ́ bọ́ tó bá ṣe pé oore mọ́tò ìdúpẹ́ fọ́nà múra sẹ́sìn lórí mọ́tò nìkan ní a bá pè yẹn lórí ìjáde kí a mọ̀ sí kò lè bọ́ ń bẹ́ masini tí wọ́n wò pé masini ní ń gún ọlọ́wọ́ tí gbé mọ́tò kiri mọ́tò rà èèyàn lè bọ́ ń bi ìdúpẹ́ rẹ̀ lórí ìjáde kí a mọ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìgbà tá a mọ̀ pé mọ́tò ọlọ́run fẹ́ fi gbé wàhálà kúrò fún wa ni tó bá wá di pé mọ́tò gan ni wá ń di wàhálà lónìí sẹ́ẹ̀rí pé ó yẹ ká sọ̀rọ̀ lé yàjọ yẹn tó bá di pé mọ́tò nǹkan ẹ̀gùn tọ́lọ́run fẹ́ kó gbé kọ́fẹ́ mi nísìmí tó bá yẹ pé òun gan ni wá ń kó wàhálà bẹ́ mi lónìí ó yẹ kọ́rọ̀ ọlọ́bẹ̀ àbí ó yẹ kọ́rọ̀ ọlọ́bẹ̀ tó bá yẹ pé mọ́tò gan ní yọ ẹ̀mí ní pààyà lónìí ní tọ́nà rẹ kọ́ ọmọ ẹdí kẹ́mi ọmọ abẹ ní rọrùn tó bá yẹ pé òun gangan ní wá ń gba ẹ̀mí lónìí ó sọ̀rọ̀ léyẹ ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú ìwé òfin Alukuraani Karim wa ma kana li mu'minin
an yaqtula mu'minan khata'a mùmíní ò gbọ́dọ̀ fojú rẹ̀ pa mùmíní o wa man qatala mu'minan khata'a ẹni tó bá pa mùmíní mistakenly ó ṣèṣì pa mùmíní kò tọ́ fún mùmíní sẹ́ kẹ́mi mùmíní ó bọ́ lọ́wọ́ rẹ̀ àmọ́ tó bá bọ́ lásìse fatahriru raqabatin mu'minatin wadiyatun musallamatu ila ahli ọ̀ràn ti débó ń tọ̀hún ọ̀ràn àkọ́kọ́ ni pé yóò wá bí ọba ti ń ta ẹrú yóò lè ra ẹrú lọ́sọ̀dọ̀mọdàbí lẹ́yìn náà àwọn aráalé ẹni tó pa yóò san owó fún wọn so olówó náà tó bí 1 million nísìn wọn lójú bẹ́ẹ̀ lọ. 4 million. Now 36 million bẹ́ẹ̀ bá pààyàn tó fi mọ́tò gbá yẹn tó kú wọn ló tó 36 million yóò san ẹni tó gbá yẹn tó sá tó ọ̀họ́ lábẹ́ sílì tọ́lọ́ ilà ń yà sọ́dàkù àfi báwọn ará ilé wọn bá ní àwọn yọ̀dọ̀ àwọn ògbówó ẹ̀mí àwọn ògbówó yẹn àwọn tó pa faman lam yajid ẹni tí ò bá rí ẹrú tí ó rà owó tí ó san fún fámílì ọ̀tọ̀ ni o àwọn fámílì ló lè yọ̀dọ̀ èyí ni bí wọn bá sì yọ̀dọ̀ ayọ́ san 36 million lẹ́yìn náà wá kú òun àtàrin ọlọ́run ẹ̀mí tọ́lọ̀ ń dá tó gba ẹ̀mí tọ́lọ̀ ń dá ọlọ́run lọ́lẹ̀mí ọlọ́run ní yóò gba punishment ni pé kọlọ̀ ní wá bí wọ́n bá ti ń ta ẹrú ọ̀sọ̀bọ̀dọ̀bọ̀láàbí fàyín ńlá mú yẹ́jí tí ó bá rí fasiyamu shahraini mutatabi'ain kọlọ̀ lè gba àwẹ̀ oṣù méjì léra wọn 60 ọjọ́ ní ìgbà àwẹ̀ léra wọn tawbatan min Allah kó fi túbà lọ sọ́dọ̀ ọlọ́run wa kana Allahu aliman hakima ọlọ́run òun máa tó ń ṣe o onímọ̀ òun sì máa tó ń ṣe o ẹni ó sì pààyàn tó sálọ òun mà á ìṣèṣì pààyàn ní gbogbo ìdájọ́ tá a sọ yìí o ṣùgbọ́n ọmọ ń kọtẹ́lá múmìnà muta'ammida fajazahu jahannam ẹni ó bá máa pa mùmìnì tí ò ní àdúrà kò ní kankan nú inú ẹjẹ ànámà ni kò sí punishment yìí fóun ẹnjẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá Muhammad ń sọ fún wa òní máa ń tatọ́ bàbà ẹni ọba rẹ̀ lè sọ pé òun mọ̀ wòsàn ṣe walam ya'lam tí kò sì máa ń pa wòsàn fahuwa damin ọjẹ gbèsè fahuwa damin ọjẹ gbèsè ọ̀daràn ọkẹran ọwọ́ lọ sí ìlú kan wúrúwúrú ọba dé ọba sí ọsibítù wọn bá ń kọ́ àwọn èèyàn wá ọba sí ẹ̀gbọ́n lárí ọba dálì kìámà àbí ó fún lóògùn ó sì fún lóògùn ànábì ní ó ti dáràn tẹ́ ẹ bá lè mọ̀ pé òun ló ṣe sábàbí ẹ̀ mú ọ̀daràn gbogbo eléyìí tí a sọ fún wa yìí eléyìí ni gbogbo haza bayanu linnasi wá wò pé ntí ó bá ṣe sábàbí tí mistake ó fi wáyé láti gba ẹ̀mí ọmọ yẹn ká mọ̀ mójútó léyìí tó bá wá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ní tí a fẹ́ bá wa sọ àwa tá à ń jẹ́ mechanic gbogbo àwa tí à ń jẹ́ rìwáyà gbogbo àwa tá à ń jẹ́ panẹ́bítà gbogbo àwa tá à ń ṣe alignment gbogbo àwa ní absorber fọ́gá gbogbo wa yìí ẹ̀dá kò tó lọ lọ́n àkọ́kọ́ ojúṣe wa ni pé masuliyatu ashabil hirifa bayna al-itqan wal amana gbogbo oníṣẹ́ wọn tá a kalẹ̀ ojúṣe wa ó bẹ̀rẹ̀ látòrí al-itqan ó wà lóti ó bẹ̀rẹ̀ látòrí al-itqan kó kọ́ṣẹ́ yìí láwa professor in work báwo ilé ìbò ṣe pè ní professor in kíni in work wọ́n fẹ́ kí n sọ èbó ní fáwọn oníwèé kí wọ́n lè mọ̀ pé àti Islam gbogbo nǹkan ló mójútó professor in work kéèyàn perfect iṣẹ́ tó fẹ́ ṣe é ní
kó mọ̀ lámàdójú àrò kó sì yé àlètìkọ́ kó dá lójú. àyè kọ́sẹ́ pẹ̀lú mọ́lálà àyè sí ṣọ́ọ̀bù pẹ̀lú pé alhamdulillah wàláì bàbá mi makaliki bàbá mi èmi kàn máa lọ ṣọ́ọ̀bù náà ni máa lọ ṣọ́ọ̀bù ní nǹkan máa fojú wò ní bá rán mi sẹ́ lọ ṣọ́ọ̀bù náà ni ọba yọba sí ṣọ́ọ̀bù wàláì ẹ lọ lè mú ni kún ó mú ni torí pé yóò ṣe gbà kó bá ta wí yóò ṣe fálẹ̀ ọmọ yìí. perfection in work èyí perfect ọlọ́lẹ̀ kọ́ ni inú fi dá pẹ̀lú ayẹyẹ tí àwọn oníṣòwò máa ń ṣe ní Islam faramọ́ ayẹyẹ pé ọmọ yìí ń fírídọ́ọ̀mù ẹsẹ̀ ń kí gbogbo ayé ọgbọ́ pé ó ti kọ́sẹ̀ ni mo sì kọ́ ọ dá púpọ̀ àmọ̀gá rẹ̀ àmọ̀ bí o ti kọ́ àti mọ̀bọ́gà ṣe rí àmọ̀ ọdún tó náà kọ́ perfection in work ọgbọ́dọ̀ wà alitikọ́ọ̀nù fil amal kéèyàn ọkọ̀ kọ́ yanjú kó yé kọ́ mọ̀tínú tẹ̀dọ̀ rẹ̀ ó ṣe pàtàkì o torí pé kí ni ẹjọ́ ànábì Muhammad ìsìláàmù tá à ń wí torí la fi kọ́mọ kúrọ̀sì pé ntí ìsìláàmù wí la fẹ́ sọ kì í sàṣà kì í sàlàádà bó ṣe ọwọ́ ṣeéṣe ìsìláàmù níjọ́ tí yẹn bá ti wọnú ìsìláàmù ní ìsìláàmù ti ń tírèènì yẹn lórí pé àlètìkọ́nù ntọ́ bá jẹ́ kí n tó gbèsè mi rẹ̀ jẹ́ oyè ọjọ́ dọ̀ lójú ntọ́ bá ti wá yí ọ tó bá ti yí ọ tó ti gbà gbọ́ tó ti dọ̀ lójú tó wà nínú ọkàn kó máa hàn níbi appearance rẹ kó máa hàn lójú rẹ kó máa hàn níbi ìhùwàsí rẹ níbi lílọ bíbọ̀ rẹ njó yẹn bá ti wọ ní Islam ti máa kíbù sí lérí èyí ni. ìyẹn ló fà á ló fi jẹ́ pé Islam ọ̀fẹ́ kó o máa ṣe báàdà kan kí báàdà yẹn ọmọ yìí ọkọ tó dáwọ́lé kọfẹ́ torí pé gbogbo ìgbésẹ̀ tó o bá ń gbé tó o bá ti lánìyàn ẹ̀sìn sí iṣẹ́ tó ń ṣe ni tó o bá ti lánìyàn ẹ̀sìn sí wọ́n sì máa fún ọ ládàá ẹ wò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allah yuhibbu idha amila ahadukum amala an yutikinahu Ànábì ní ẹgbọ́n Ọlọ́run fẹ́ràn ẹnìkan nù yín tó bá fẹ́ ṣe nǹkan kankan kó ṣe é ní ìṣepọ̀ ní tó dá mi lójú ní ń ṣe yìí etí mọ̀mọ́ ní ń ṣe yìí tó sì ṣe dáadáa bó ṣe yọ bó ṣe kọ́ Ànábì rí kú ẹsẹ̀ lọ́dọ̀ wa nídìí ẹ̀sìn wa ní gbogbo nǹkan ṣe ó fi débi pé iṣẹ́ ọwọ́ tó fẹ́ ṣe fún yẹn ni tọ́wọ́ àmọ́ pé kìí ṣe ìbádà kìí ṣe ẹ̀sìn ní èyí tí ò bá ti yí ọ pátì ẹ wò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí sọ fáwọn sàbí pé bí yẹn bá ń súnmọ́ ìyàwó rẹ̀ ń gba ládá ìgbádùn ó sì tún jẹ́ ládá Ànábì ní ọ̀dà tó bá lọ síbi ìyàwó níyàn lálẹ́ àbí gẹ́fẹ̀ gbé bàndẹ́ni ṣe pẹ̀lú obì olóbì kan ṣé kò ní gbẹ̀sẹ̀ wọ́n ní yọ gbẹ̀sẹ̀ bó bá ti ń ṣe yìí ni kó sáà ti láníyàn ẹ̀sìn mẹ́ kó sáà ti láníyàn kí ni àníyàn ẹ̀sìn tọ́wọ́ bá ti wá ń ṣiṣẹ́ ọwọ́ rẹ fàníyàn ẹ̀sìn sí a sì dúpẹ́ fọlọ́run àwọn bọ́lá sì ti pọ̀ níbi iṣẹ́ ọwọ́ nísìn tí wọ́n ń lo àníyàn tẹ̀sí bẹ́ẹ̀ pé àmọ́ náà nítorí wọ́n ní àṣírí ní ẹ̀sìn ní àṣírí. ọlọ́run ọba àlekè ọlá ó ròyìn ara ẹ̀ gan pé pàfẹ́sà ń bẹ́ ń bi iṣẹ́ tó ń ṣe àlètìkọ́n òun pàfẹ́tì ẹ̀ òun ṣe ó yanjú òun ṣe kọ́ sálẹ̀mú bẹ́ẹ̀ ó gbé mọ́tò kó lè mẹkáníìkì mi tàbátì àdàlù nílé fi ránṣẹ́ ọwọ́ ògbé ọlọ́run o mọ́tò mi lójọ́ mẹ́ta ń lé wọn irú àdánwò tún á rè báyìí àbí kí kó tún dákún nǹkan míì tí ò ṣe mọ́tò ọgbà mọ́tò yìí ò rí báyìí tẹ́lẹ̀ kò sí tó fàṣọrọ yìí jẹ́ mọ́ pàfẹ́sà yìí náà ni tìkọ́ mi náà àìkọ̀kọ́ sẹ́yìn yanjú àìkọ̀mọ́sẹ́ yìí dénúdénú ọlọ́run bá ròyìn ara ẹ̀ pẹ̀lú pé òun pàfẹ́tì tó ń ṣe o iṣẹ́ òun ó yé òun ó kílẹ̀ o ó lójútu o
ọlọ́run bá ń sọ fún wa ní Al-Qur'an Karim pé a'udhu billahi minash shaitani rajim wa tara al-jibala tahsabuha jamida ọlọ́run ní ẹ̀wọ̀n gan ẹ máa rí tálíkì àwọn bá fẹ́ ṣẹlẹ̀ ẹ rí àwọn òkè wa hiya tamurru marra sahab yóò máa lọ bí ìgbà tí ẹ̀sùjò ń lọ lójú sẹ́mà tẹ́ máa rí tẹ́sùjò ń lọ ni tálíkì àwọn bá parẹ́ bí gbogbo àwọn òkè náà ṣe dànù tí wọ́n kú yóò yẹ lọ ọlọ́ni sunni Allahu alladhi atqana kulla shay'in sunni Allahu alladhi atqana kulla shay'in ẹsẹ̀ oúnjẹ mo ti lẹ́nu ní balẹ̀ lónìí pé àwọn rọ́bìtọ̀ wọ́n yà yín lónìí sunni Allahu alladhi atqana kulla shay'in ibi tá à ń lọ nù ọlọ́run ni ẹ wò ó nítorí wọn bá ṣe atqana kulla shay gbogbo nǹkan tó ṣe òkìlíà gbogbo nǹkan tó ṣe ọ́pàfẹ́tì ẹ̀ ọ̀yẹ́dú kí wàá ló dé lónìí ọlọ́run kò sàmànà wa tí eléyìí ọba yìí wa ọlọ́run ní ọ̀yà ẹ wò àwọn ẹsẹ̀ yìí dá alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur ọba tó dá sam ọba tó dá kú ọba tó dá mi sísìn ọba tó dá pé kéèyàn máa bẹ láyé kó máa kú kéèyàn máa bẹ kẹlòmíà máa kú kẹlòmíà máa kú kẹlòmíà máa bẹ liyabluwakum ayyukum ahsanu amala wọ́n fẹ́ wo sí ọwọ́ èmi àti yín wò ni o wa huwa al-azizul ghafur ọba tó ga tó gbẹngbẹ́ ni ọba aláforíjì ni alladhi khalaqa sab'a samawati tibaqa ọba tó gbé sánmà méje léra wọn ma tara fi khalqi rahmani min tafawut ẹni nìkan tó lù ń bẹ̀ ni ọlọ́ni ẹ̀dá musa ẹ̀rí bi tó lù ń bẹ̀ ni fọ́gà mi ọ̀fẹ́ táyà fọ́ngbà mi yọ ọ̀fẹ́ láfẹ́jú ọkàn gbọ́ pàà mo lọ sọ́dọ̀ fọ́gà kanjọ́ kan láàyè ní ìdákọ̀ kọ́lá yìí ní ìdákọ̀ àdúgbò wọ́n fẹ́ táyà ni wọ́n fẹ́ táyà ẹ dákun ẹ tí ì fẹ́ tán láàrin ìṣẹ́jú mẹ́wàá ni àwọn fẹ́rẹ̀ ni mo ní ẹ dákun kí ní tẹ̀ fi ń géèjì rẹ̀ ni kí ló géèjì ó ló ti géèjì ẹ mẹ́bẹ̀rẹ̀ kí mẹ́bẹ̀rẹ̀ yẹn tó géèjì ó ti géèjì ó ti wà bẹ́ẹ̀ ó sì ẹ̀kọ́ wà ó ti wà bẹ́ẹ̀ irọ́ mo fẹ́ mọ tó géèjì àní ẹ má gé mo kí ní géèjì yóò ṣiṣẹ́ ó ní bẹ́ẹ̀ ni mo ẹ̀sẹ̀ fẹ́ rà ní bí èèyàn bá sì fẹ́ táyà láfẹ́jú yóò kọ́ sí accident yóò dáhùn tó bá sì dáhùn ọlọ́lọ́mọ yẹ nítorí lọ. ẹ̀wọ̀n kan fáríjì ìlbásọ̀ halitara ní fùtù sẹ́yìn ríbi kan tó lu sámà ni kí ló tẹ́ pẹ́sẹ́ tẹ́yìn ó wà fẹ́ ṣe ẹ̀ ní pàfẹ́tì ẹ̀ ní múra sí kò ní yé nàìjíríà láti mọ̀ pé ìbò kan bẹ pé tíráyà ẹ̀rọ ìrùbọ̀ ìbò ní bẹ nínú dictionary àwọn ilé ìbò gan ẹ bá bínú àwọn mẹkáníkì wa tíráyà ẹ̀rọ wọn máa ṣe kí ló dé ìwáyà tíráyà ẹ̀rọ ni ìwáyà kanjọ kan mo gbé mọ́tò mi lọ́dọ̀ rẹ̀ téèpù rẹ̀ ha tó bá ní kó bá sọ̀rọ̀ díẹ̀ yọ ha tó bá sọ̀rọ̀ yọ ha n bá gbé lọ síbẹ̀ pé spíkà ló yẹ kó ní pọ́blẹ́mù mo sì tọ́ kálẹ̀ dé ó sì ẹ́ńjìnì rédíò mi sì ré abẹ́ síìtì ni wọ́n gbé sí wọ́n tún ṣe ilé fún ilé wọ́n ṣe irin fún ni pẹ̀lú nẹ́gbẹ́ sínú rẹ̀ ọba wọ̀ abẹ́ síìtì ẹgbẹ́ dírẹ́fà ọba ń bá sáà ń wé wò ọba mú wáyà kéèké méjì kan sẹ́ẹ̀ríkè tó gbà mọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó fi wáyà kéèké méjì kan kára ẹ̀ bá ń gbóòórùn nù mọ́tò ọlọ́run àpáyé òórùn sẹ́ẹ̀rí kó wá sọ wípé àfa mo ti jó rédíò yìí o kọ́dà kọ̀ sọ bẹ́ẹ̀ tí mo gbóòórùn báyìí kọ́dà kọ̀ sọ bẹ́ẹ̀ àfa kìíní yóò nídìí kẹ́ra àwọn rédíò ní kìíní mo ní sábà bá ń kó sí bá ń pàkẹ́ wọ́n á yọ ẹ́ńjìnì mú jáde ó ti jó lẹ́yìn ojú mi náà ló jó fa mo gbóòórùn tó ó fi wáyà kan ara yìí òórùn sọ ni ádámù lè tẹ̀kọ́ nìní wa ìṣòro tá a ní nílùú wa yìí nù tíráyà ẹ̀rọ ni wa
ntí ẹ fi wá di ó ti wà ní dictionary wà Nàìjíríà pé ó ṣe ọwọ́ Nàìjíríà tíráyà ẹ̀rọ ni bó ṣe jẹ́ omi ní téèpù ní téèpù lọ láti bí oṣù mélòó kan nísìn. ẹ̀yin jọ Ànábì Muhammad ká bá ń sọ̀rọ̀ pé perfection ká perfect kí sẹ́yìn òye wa ká mọ̀ òun mà ní máa jẹ́ kí ìlú ọlọ síwájú fa òun náà ní máa jẹ́ kí ìgbésí ayé ọrọ̀rùn fa òun ní máa jẹ́ pé kí owó wà nínú fa òun ní jẹ́ kí ìlú ọmọ lọ sókè ìlú tí ò bá ti sí yìí ní ìṣòro tá a mọ̀ nínà ní ṣẹlẹ̀ lọ yìí tọ́mọ̀ gbé mọ́tò sọ́dọ̀ mọ́tàlí pé Ọlọ́run dákun bá ń kọ́ bá ń rí iṣẹ́ o àbí dókítà àbí òní fi àdúrà sí tọ́ọ̀ bá tó lọ mẹkáníìkì ẹ̀sẹ̀ lẹ́yìn ẹ̀rí ọba jẹ́ àfa o àfikọ́ ṣàdúrà Ọlọ́run àìdébẹ̀ ni àní kó rí iṣẹ́ la kọ́kọ́ wà lẹ́sẹ̀ kọ́lọ̀ ń jẹ́ orí ti ń sọkọ̀ mi kó sì rí iṣẹ́ ọ̀ fi àdúrà kún àbí kí ẹ̀ máa wádìí ìgbà míì kó tó gbọ́kọ̀ lórí mẹkáníìkì ọ̀ àwádìí bíi mẹkáníìkì mẹ́fà ọmọ àfi mú fílẹ̀ kiri ìlú ẹ̀dá kò sí eléyìí mọ̀kàn sí eléyìí ṣe kínní eléyìí ṣe kínní ẹ̀dá kò jẹ́ máa gbogbo àwa tí a jẹ́ kakọ̀ kan ní makalik ní rìwáyà ní wúwa ká máa nídàánilẹ́kọ̀ọ́ yìí fún wọn nítorí pé kíni ìlú ò lè dàtọ́ wáyé pé báyìí la ṣe ń lò lọ pàtàkì jùlọ pàfẹ́sàn dáhùn yìí àǹtá àlámà kọ́bùlà àǹtá àmàn pàfẹ́sàn ò sí nìkan ju pé ǹjọ́ kọ́kọ́ lọ lè kọ́ ń tọ́ fẹ́ ṣe yìí ná ọ̀nà tí yẹn gbé gbà sọ ọkọ sọ wásìkò fún sọ wágbà fún sọ ọkọ ni pé ẹ dákun ọ̀lẹ́bàátì wọn ló kó sí nìkan dókítà ẹ̀chá wọn ní má pa délẹ̀ ọkọ ọ̀lẹ́bàátì ọ̀rá sáré lọ sí ẹni ẹ̀ máa ti wọlé sẹ́lọ́sùn ọdún kan nísìnyí ọdún méjì ẹ̀ sáré kọ́ tán èmi náà sì sọ́ọ̀bù má sì rí dẹ̀ torí wọn lọ́ọ́ bá sọ fún anabi Muhammad pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbika lọ́lẹ̀ ní máa ń pa ọlọ́run ní o kó tó máa sin ọlọ́run fa'rifuni qabla an ta'buduni wa man lam ya'rifni fa kayfa ya'budun tí wọn náà bá wá sí ṣọ́ọ̀bù lọ́lẹ̀ kọ́sẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì lábẹ́ tá a bá ń sọ̀rọ̀ pàfẹ́sàn pé ẹ jẹ́ kó dá wa lójú bá a bá wá kọ́ tán ara ti ń jẹ́ pé ó dá wa lójú ẹ̀ ni pé antorokiballah fi sírika ká alaniyatika kọ́ ọmọ wa ṣiṣẹ́ ìbí ìgbà tí òun rí ọlọ́run